but iṣẹ́ tí wọ́n rán ló ń jẹ́ yìí bàbá ẹ̀ wà ń lu yìí náà bàbá mi náà wà bàbá mi ò tí kú 103 bàbá mi ò lè dìbò wọ́n máa ná pa ni then bàbá ojú tó lé alẹ́ àlóore tó wà ní ojú tó lé kò sí ti dáàdi ẹ̀ pàgbà ò mọ́jú rẹ̀ ìyàwó ẹ̀ nìkan ló lè dìbò fún. ìyàwó ìgò tètè kú. àbúyá a máa pàdé a máa bá gẹ̀ẹ́tì lẹ̀ fún lọ́rùn ṣé ẹ̀rí kan tẹ̀mí sọ. tàgé ní Tinubu àmọ́ sà. àkàndá èèyàn ó dẹ̀ ti sọ fún ẹ then tó bá fẹ́ mọ̀ lọ wò wé tí Ọbásanjọ́ kọ ó ní when you are looking for a soldier you can come to Ọ̀tà but when you are looking for a born politician go to Bodiland lọ́kà wà bẹ́ẹ̀. wọn náà kì í ṣọ̀rẹ́. kò lè bá ṣọ̀rẹ́ náà ẹni báwo lọ Ọbásanjọ́ ó láìka obìnrin òun kan tó kó jọ ohun ayé jọ Ọbásanjọ́ lójú ẹ wo ilẹ̀ tó gbàjọ Operation Feed the Nation gbogbo bó ṣe ṣe gbogbo ẹ̀ mákùmákù bó ṣe ṣe babaláwo ló ṣe kìrìsìtẹ́nì òun ló mú Festac 77 wá tó ní ká máa dá orí eku orí àparò owó gbogbo ẹ̀ ká gbógun fáwọn àwọn babaláwo à ń lọ sí South Africa a fẹ́ lọ fi wo ẹran jà ó tún padà wá ó tún lóun ti tún lọ ṣe báìbù lọ́dọ̀ Oyedepo ó ní I'm now a bishop I'm a reverend this and that ẹ jọ sá báwo lẹ́nu ẹ̀kan ṣe ń tutù tó ń gbóná it's a man tó yẹ ká study ẹ̀ láyọ̀tọ̀. wọ́n lẹ́bọ̀ra ọdẹ bàbá yẹn. ẹsẹ̀ kò sẹ́bọ̀rọ̀ lára oyè ojojú fún mi lọ even gbogbo tó lọ Àlàní Akínrìnádé ló foyè kọ lọ́rùn because Yorùbá are decent òun ló pè pé àwọn Ìgbò ti surrender o ilé àlè ló wà ilé àwọn ìyá òjì kálu gbogbo ibẹ̀ yẹn gbogbo kò sí difficulties kan kò sí rúùmù tó wà lábẹ́ obìnrin tó bá sọjọ́ òun but it's okay jerry ìwọ ló béèrè o. ọ̀rọ̀ Tinubu kí ládé wá ń sọ Tinubu ìgbìn àwọn tó bá sọ̀rọ̀ fún náà máa ń fibi sú. ẹ̀yin ló wà òkè yìí ló máa fi ní ìjọba àrùn wọ̀ tí wọ́n bá appreciate ẹ̀ wọ́n á tètè kó bá dàbí irú mo ṣe wà mí sìn kò ní ẹ̀sà àwọn ọ̀rẹ́ mélòó lẹ́ni Ọlọ́run ní dọ́ọ̀rẹ́ fún mi anybody tó bá join mi sì sẹ́dá kó fẹ́ kó bá mi àbí wá study mi ó fẹ́ ta fact mi I'm not interested. iṣẹ́ tó dẹ́mu ìṣòrọ́wọ́ yìí tí wọ́n bá débi tí wọ́n ti fẹ́ jẹun wọ́n á cooperate then tó bá dì mú bí eléyìí wọ́n eléyìí kúrú eléyìí ga bọ̀ dá padà tó bá fẹ́ fi bọ́ bra ìgbà àyà àwọn àlè tẹ́ńkó kiri ń sìn gbogbo ẹ̀ ló máa grip dáadáa. So it's just. So àkàndá ni Tinubu. lágbára Ọlọ́run. so kó lè ba àrọ́rùn wọ̀ ni wọ́n ti ń dà. ẹ má bọ́dà nípa ọ̀run ẹ ti tún kọjá yìí ẹ má tún dúró sọ́nà dé ẹ tó bá ṣe tó máa ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ ọ̀run ẹ bó ṣe ń lọ yìí. wọ́n fi ń pa àwọn èèyàn sá. ebi ò lè pa àwọn èèyàn nígbà tó ṣe gọ́vùnà ní Lagos State sá ọdún méjì tó dé afẹ́ jẹ yẹpẹ̀ bọ́ lẹ́yìn ìgbà ọdún méjì yẹn kọjá tán bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ṣe pé kò Nàìjíríà ò ní plan tẹ́lẹ̀ ẹ wo constitution wa tí sójà gbélé wa wọ́n ti kí lórúkọ ìta general yìí tó gbé ẹlẹgbẹ tó lọ pẹ Abusalam toilet roll ní constitution wa nígbà tí Abusalam dẹ̀ tún lọ political times table tó gbélé is most expensive in the whole world then Tinubu náà ló ṣe máa review ẹ̀ ń sìn I need the vice president I need the vice governor I need anything vice wọ̀nyí ẹ gbogbo àwọn governor ń sìn ó ti fowó bà tí wọ́n jẹ́ ayé àwọn governor ti bàjẹ́ lójú wọn sí then nígbà tí wọ́n lọ sí Katsina lọ sí Buhari all of them went there with jet eléyìí tó yẹ kí Sanwó-Olú kóhun àti Dàpọ̀ Abíọ́dún àti governor yọkàn pàdé lẹ́kàn wọ́n jọ gbé jet kan lọ olúkúlùkù show off ẹ wà àwọn aráàlú rán yín iṣẹ́ ẹ dẹ̀ ń jí wọn lówó ẹ dẹ̀ ń fi hàn wọ́n kí ló kan Tinubu pẹ̀lú eléyìí. ó ní ààrẹ wà. bọ̀dọ̀ ló ti pín wọ́n fún àwọn gọ́vùnà yín òjò ló ń ṣe yín ẹ̀pọ̀n yín tàbí ẹ̀pọ̀n àgbò lẹ́gbẹ̀rìn ẹ go and meet these people wọ́n náà ti fún yín ní allocation sir báwo la ṣe lò ti last week báwo la ṣe tó ibà ṣe lọ ẹ lè béèrè náà. bàbá àlè débẹ̀. kí ló dé àlè débẹ̀ yẹ́n wọ́n lè dìbò fún wọn. ọlọ́pàá oníjà wọlé DSS gbogbo. tàdé ọlọ́pàá tẹ bá jẹ́ bíi 3,000 security wọn. tẹ ìyá débẹ̀ láàárọ̀ mọ́dé wọn ò ní jáde sí yìí yes